First let me say to you, I cannot wait to see you. You are the treasure I've been waiting for. Do you know how much I really need you? I dey pray for the day when I can finally kiss you. You know say everything you do better, you better. Cause now you are true, so I love Beni Awon. You beautify me, you sustain me, and you glorify yourself in my life. You beautify me, you sustain me, and you glorify yourself in my life. Tọ́ ẹ̀yin èèyàn wa ibi báyìí la ti rí àwọn eléré orí ìtàgé lóríṣiríṣi tó ń bá Lateef Adedimeji àti Adebimpe tó ń bá wọn ya ayọ̀ ọmọ àti ìdùnnú àti ayọ̀ àwọn bíi Mercy Aigbe, Ọdúnládé Adékọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ ń fi ìdùnnú àti ayọ̀ tí wọ́n fi ń ṣe ohun gbogbo tí wọ́n ń ṣe lọ́dọ̀ Lateef Adedimeji. Bẹ́ẹ̀ ni Yínká Aláṣeyọrí àwọn gan ògbẹ́yìn wọ́n bá wọn tó fi orin ọpẹ́ ọ̀tún wọn bá wọn fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run látàrí oore tí Ọlọ́run ṣe fún wọn. Àdúrà mi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé Ọlọ́run á ṣe ìyanu ńlá nínú ayé tàwa náà, ohun rere táwa náà ò lérò Ọlọ́run máa ṣe nínú ayé wa. Ẹ jẹ́ ká fi ìdùnnú àti ayọ̀ ká bá wọn tẹ congratulation sí abẹ́ fọ́nrán yìí ká bá wọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ má wá gbàgbé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ̀yin náà tẹ subscribe button yín kẹ́ lè mọ jàǹfààní lóòrèkóòrè lórí ìkànnì wa. Ẹ má wá gbàgbé àdéhùn wa náà là mọ̀ ṣe pé gbogbo nǹkan tó máa ń lọ káàkiri gbogbo àgbáláyé làá mọ̀ mú wá lọ́lọ́kan òjọ̀kan tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sí mọ́. My powerful Shehu, my great Shehu, wonderful actor. Congratulations, my brother. Congratulations, my brother. Hey, this shall be to the world. No welcome. Ekiti para bombo. Àti pé ọyàn yẹn ṣì kẹ̀kẹ́. Tí mo mọ ní àwọn ọmọkùnrin wọ́n máa ń láìkọ ọyàn. Sọ̀rọ̀ mi lọ́yàn ti. Ó ti jà pàtì lóra. Ipe ọyàn tó ń ṣe. Fún mi lábọ̀ oore odidi oore ló fi ta mí lọ́rẹ Ọlọ́run. Ìbí ó bá mi bẹ́ẹ̀ lómi o, àánú láàrin. Olúwa o. Olúwa o. Mo bí pé mo re o. Mo re. Ọkọ wa mo re o. Mo re. Ìbí ó bá mi bẹ́ẹ̀ lómi o, àánú láàrin. Ìgbéyàwó tí mo wọ̀ láì mọ ìrìn yẹn ó dẹ̀ bá mi rìn ó mú wa lọ́wọ́ dání orí wa lọ́mọdé Olúwa ògo wọn àgbàlẹ̀ wa lọ́wọ́ ibi ó bá mi dé lónìí ó àánú láni èmi kankan ò lérò pé bí ìrìn mi ṣe máa rí rèé Ọlọ́run ibi ó bá mi dé lónìí ó àánú láni èmi aláìlẹ́nìyàn lára ó lè padà wá gbogbo fọ́lẹ̀ ẹ ṣé ibi tẹ́ ti bẹ̀rẹ̀ ẹ ṣé ibi tẹ́ bá wá dé àdúpẹ́ o Jésù ibi tẹ́ mo wá mo yìn ọ́ lógo mo yìn ọ́ lógo ibi ẹ̀sìn mi dé mẹ́mọ́ pé mo lè débẹ̀ o. Mo yìn ọ́ lógo, hallelujah, ògo ni fún Bàbá, ká fi jó ìlú ní Ọlọ́run. Alààyè ni ó yìn ọ́ tilẹ̀, hallelujah, ògo ni fún Bàbá. I wanted to post, but when she contacted me, I had to hold back. We are grateful. Thank you, Lord. Ṣé tó pa ọ̀tá lẹ́nu? Thank you, Jesus. Ègún, èpè, ọ̀rọ̀ òdì ó jẹ́ ó ṣe lórí ilé yìí. Ṣé Jésù? Ọlọ́run ṣe. Thank you, Lord. Ọpẹ́ la mú à, ó jọ wá lójú. Amóore. Ìdílé Lateef, amóore. The Adedimejis, they are saying thank you. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you, Lord. You did not just give us one. You did not give us two. You gave us three. Thank you, Jesus.
lágàn ó di àbí wọ́n tún forúkọ ọmọ pè mí náà Ọlọ́run tóbi kò sẹ́ni tá lè fi ṣàkàwé rẹ̀ o ẹ tóbi kò sẹ́ni tá lè fi ṣàkàwé rẹ̀ o ẹ tóbi. ẹ̀yin yẹn wá káàkiri gbogbo àgbáláyé bí tẹ́ ẹ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ẹ ti ń gbọ́ wá tẹ́ ẹ ti ń wò wá lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ́ ẹ fi ń wò wá ojú náà ò ní fọ́ etí tẹ́ ẹ fi ń gbọ́ wá etí náà ò ní di òréré etí gbogbo wa ọmọ gbọ́ o ohun tá a tún ní kí àtọmọ wá sí etí ìgbọ̀nyín rè bí àdéhùn tá a bá ń dá lórí ìkànnì pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mú wá lọ́lọ́kan òjọ̀kan tẹ́yìn náà tẹ́sí mọ́ fojú ara yín rí tẹ́sí mọ́ fi etí ara yín gbọ́ ẹ má gbàgbé ẹ tẹ subscribe button yín ká lè má jàǹfààní lóòrèkóòrè bá a bá tó ṣe mú fúnra wá sórí ìkànnì àdúrà wá sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé ayọ̀ náà kárí ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa mọ̀ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀.